Dédé àsìkò gbogbo tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa àwọn agbẹ́yìnga ṣe ń lọ́ba fún àánú àtọ́jú eré náà láti àrígbà o. A dúpẹ́ pé a tún ti rí ọjọ́ ajé mìíràn nínú oṣù kọkànlá o. A gbàdúrà wípé àṣeyọrí ajé ọ̀rọ̀ ìbùkún yóò wá ní orúkọ Jésù o. A ò ní táwọ́ náà bẹ́ẹ̀ ni a ò ní tọrọ jẹ o. Àánú àti oore ọ̀fẹ́ Ọlọ́run yóò dàpọ̀ mọ́ ìrìn àjò wa ní ọ̀sẹ̀ yìí ní orúkọ Jésù. Ọ̀rọ̀ tí a ó gbọ́ lẹ́nu yóò ṣe ayé ọkàn àti ara wa ní rere. A ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa. Àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a ti ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Àkòrí tí a ó gbéyàwó lénìí sọ wípé ẹni ọjọ́ 17 oṣù ìkọkànlá jèrè ọkàn jèrè ọkàn. Àmọ́ àkọ́sórí wa nínú ìwé Mátíù orí ìkẹwàá ẹsẹ̀ ìkeje. Mátíù orí ìkẹwàá ẹsẹ̀ ìkeje. Bí ẹ̀yin ti ń lọ, ẹ máa wàásù wípé ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀. Nígbà tí a mú bíbélì kíkà wá nínú ìwé Dáníẹ́lì orí ìkejìlá ẹsẹ̀ ìkíní dé ìkẹta. Ìwé Dáníẹ́lì orí ìkejìlá ẹsẹ̀ ìkíní dé ìkẹta. Ní àkókò náà ni Máíkẹ́lì balógun ńlá nì tí yóò gbèjà àwọn ènìyàn rẹ̀ yóò dìde o. Àkókò wàhálà yóò sì wá, irú èyí tí kò tíì sí rí láti ìgbà tí orílẹ̀-èdè ti wà títí fi di ìgbà àkókò yìí. Àti ní ìgbà àkókò náà ni a ó gba àwọn ènìyàn rẹ̀ là, àní gbogbo àwọn tí a ti kọ orúkọ wọn sínú ìwé. Àti olúkúlùkù nínú àwọn tí ó sùn nínú erùpẹ̀ ilẹ̀ ni yóò jí o. Àwọn mìíràn sí ìyè àìnípẹ̀kun, àti àwọn mìíràn sí ìtìjú àti ẹ̀gàn àìnípẹ̀kun. Ìkẹta, àwọn ọlọ́gbọ́n yóò máa tàn bí ìmọ́lẹ̀ òfurufú o. Àwọn tí ó sì yí ọ̀pọ̀lọpọ̀ padà sí òdodo yóò sì máa tàn bí ìràwọ̀ láé àti láéláé. Wàyí, ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè tí ó ní fún wa ní èní ọjọ́ ajé. Ní ìgbà kan sẹ́yìn, ààrẹ orílẹ̀-èdè mi pè mí láti wá wàásù níbi ìgbéyàwó ọmọ rẹ̀ obìnrin. Ọ̀pọ̀ àwọn ènìyàn pàtàkì wà níbẹ̀: olórí orílẹ̀-èdè, àwọn aṣojú orílẹ̀-èdè, òṣìṣẹ́ ìjọba, àgbààgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn wàásù mi, mo pe ìpè fún àwọn ènìyàn láti fi ayé wọn fún Jésù. Lẹ́yìn ìgbà náà, ẹnìkan pe ọmọ mi, ó sì bi léèrè pé irú olùṣọ́ àgùntàn wo ni bàbá rẹ yìí tó ń pe ìpè pẹpẹ ní ibi ìgbéyàwó ìpínlẹ̀. Mo ṣàlàyé fún ọmọ mi pé ìdí tí mo fi gba ìfìwépè náà ni pé nítorí mo fẹ́ jèrè ọkàn fún Ọlọ́run ni. Ọ̀pọ̀ àwọn ènìyàn ńlá tó wà níbí tí wọ́n wà níbi ìgbéyàwó náà kì í ṣe Kristẹni o. Mo sì rí i gẹ́gẹ́ bí àǹfààní fún wọn láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ohun tó dára jùlọ tí ènìyàn lè fún ọmọ ènìyàn ni láti jèrè ọkàn fún Kristi. Tí o bá ṣe èyí, ó mú kí ilé ayé dára sí ni. Àwọn Kristẹni tòótọ́ kì í digunjalè ní ilé ìfowópamọ́. Torí náà, tí o bá jèrè ọkàn, àdínkù yóò dé bá àwọn adigunjalè nìyẹn. Àwọn Kristẹni tòótọ́ wọn kì í parọ́ o, bẹ́ẹ̀ ni wọn kì í jalè. Torí náà, tí o bá jèrè ọkàn, ìwà ìbàjẹ́ yóò dínkù ní àwùjọ wa. Tí o bá kọ̀ láti jèrè ọkàn fún Kristi, àwùjọ wa yóò sì máa bàjẹ́ sí ni o. Tí ojúlówó Kristẹni bá gbé igbá ipò òṣèlú kan, tí àwọn tí yóò dìbò fún bá jẹ́ oníjẹkújẹ, jẹgúdújẹrá, ǹjẹ́ o rò pé wọn yóò jẹ́ kí ó jáwé olúborí fún ipò tí ó gbégbá ìdíje fún yẹn bí? Àwọn olè kò ní parapọ̀ láti yan ọlọ́pàá sípò agbára o. Nítorí náà, ó ṣe kókó láti yí àwọn aláìgbàgbọ́ tó wà ní àwùjọ padà sí onígbàgbọ́ kí òdodo kó lè ṣe àkóso àti kí ilẹ̀ náà kí ó lè ṣe rere. Ìwé Òwe orí ìkẹrìnlá ẹsẹ̀ ìkẹrìnléníọgbọ̀n. Fún ìgbé ayé rẹ àti àwùjọ rẹ láti dára sí, o ní láti jèrè àwọn ọkàn fún Ọlọ́run o. Gbin ìjọ àti láti ṣe iṣẹ́ agbára fún un
Lọ́nà yìí o kò nílò láti ṣe ìyọnu nípa òṣèlú rárá mọ́ o. Tí o bá ti jèrè ìlú fún Kristi, àwọn olórí ìlú náà yóò jẹ́ ọmọ Ọlọ́run. Ìwé Òwe orí 29 ẹsẹ̀ ìkejì. Ó sọ pé nígbà tí olódodo bá jọba, àwọn ènìyàn yóò máa yọ̀. Olùjèrè ọkàn ó ní ohun èlò tí ó dára fún ìgbàlà. Ó máa ń mú ìgbàlà wá fún àwọn ìyókù. Irú ẹni bẹ́ẹ̀ jẹ́ alábùkún fún, ó sì jẹ́ ìbùkún, afúnni, òṣìṣẹ́ pẹ̀lú Ọlọ́run àti alábàáṣiṣẹ́pọ̀ rẹ̀. Jíjẹ́ olùjèrè ọkàn ó ní àwọn onírúurú àǹfààní o. Nígbà tí o bá di olùjèrè ọkàn, ìwọ yóò jẹ ìgbádùn àwọn ìbùkún ńláńlá. O kò ní jẹ́ Kristẹni lásán o tí kò so èso, nítorí Bíbélì wípé ó sàn kí a fúnni ju láti gbà lọ. Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 20 ẹsẹ̀ 45. Ìjèrè ọkàn náà máa ń fún ọ ní àǹfààní láti tóbi sí ìdáhùn. Yóò fún ọ ní àǹfààní àti ìdáhùn sí àdúrà rẹ. Ìwé Jòhánù orí 15 ẹsẹ̀ 16. Olùfẹ́, pinnu ní ọkàn rẹ láti jẹ́ olùjèrè ọkàn. Kó jẹ́ olùjèrè ọkàn gbòógì fún Kristi fún àǹfààní ara rẹ pàápàá. Kókó ìṣe: sọ fún ó kéré tán ènìyàn kan nípa Jésù lónìí. Ẹ̀já sọ pé bàbá mi, fún mi ní oore ọ̀fẹ́ láti máa jèrè ọkàn fún ọ nígbà gbogbo, níbi gbogbo tí mo bá bá ara mi. Fún mi ní oore ọ̀fẹ́ o, kí n lè jẹ́ olùjèrè ọkàn fún ọ, kí agbègbè mi, ìlú mi àti orílẹ̀-èdè mi kí ó lè jẹ́ ibi tí ó dára, ibi tí ó ṣe é gbé àti ibi tí àwọn ènìyàn mímọ́ wà. Bẹ́ẹ̀ ni yóò sì rí ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayákó ní orúkọ mi o. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.